nàìjíríà ti ń dojú dé ìyapa yorubanation àti biafra ńlọ́nà àbáyọ àlàyé rèé lórí ọ̀nà tá a fi gba òmìnira láàrin 70 ọjọ́. Banji Akintoye ló sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ tó ń pè fún ìjìjàǹgbara orílẹ̀-èdè yorùbá àti biafra Muhammad tún ti bẹ̀rẹ̀ ìpè náà padà pẹ̀lú ìkéde 70 ọjọ́ láti mú àfojúsùn náà wá sí ìmúṣẹ. Ọ̀kan lára àwọn tó ń léwájú ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá ọ̀jọ̀gbọ́n Banji Akintoye ìmọ̀ ló mọ̀ kéde bẹ́ẹ̀ pẹ̀lú àfikún pé ìdásílẹ̀ àwọn orílẹ̀-èdè náà ó nìkan ló lè yọrí sí àlàáfíà àti ìdàgbàsókè ní Nàìjíríà. Níbi ìpàdé kan tó máa wáyé ní ìlú Atlanta nílùú Amẹ́ríkà tí Akintoye darapọ̀ lórí ayélujára, ó ní fún ọ̀pọ̀ ọdún ní Nàìjíríà ń ló ti ń dojú dé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ìyapa ẹ̀yà Ìgbò àti Yorùbá nìkan ń ló sì lè mú kí nǹkan kó má rọgbọ fún aráàlú. Akintoye sọ níbi ìpàdé náà pé kí ni ìdí tí a fi ń pè fún òmìnira wa, kò sẹ́yìn pé àwọn èèyàn wa kò tí ì mọ ohun tó ń jẹ́ àlàáfíà látìgbà tí wọ́n ti so gbogbo wa papọ̀ lọ́dún 1914. Ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ti kọjá pé ẹ̀yà kan gbìyànjú láti pa ẹ̀yà míì run. Ó ti di rògbòdìyàn tí gbogbo àgbáyé gbọ́dọ̀ dá sí o. Níbi ìpàdé ọ̀hún ó ní wọ́n ti fẹnu kò lórí ọ̀nà tí àwọn èèyàn méjèèjì yóò máa gbà kúrò lára Nàìjíríà àti bí wọn yóò ṣe kọ òfin tí orílẹ̀-èdè Odùduwà àti Biafra yóò máa lò lẹ́yìn tí wọ́n bá pínyà tán láàrin 70 ọjọ́ péré. Akintoye sọ pé tí wọ́n bá kọ àwọn òfin náà tán, wọn yóò fi lé àjọ United Nations lọ́wọ́ tó fi mọ́ àjọ African Union, ECOWAS àtàwọn ilé ìgbìmọ̀ asòfin àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé. Bákan náà ó ní àfojúsùn wa ìní láti fún àwọn èèyàn wa ní ìrọ̀rùn àti ìtẹ̀síwájú lórí ilẹ̀ tí Elédùà tó fún àwọn baba ńlá wa níbi tí wọ́n ti lè ṣe rere pẹ̀lú àwọn ọmọ wọn. Àwa rọ̀ gbogbo àwọn àjọ àgbáyé kí wọ́n dákun kí wọ́n tì wá lẹ́yìn láti pín Nàìjíríà. Èyí mà jẹ́ ọ̀rọ̀ ìdájọ́ òdodo, ètò ààbò tó péye àti ọjọ́ ọ̀la ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tí wọ́n ti wà nínú ìgbèkùn àwọn jẹgúdújẹrá fún ọdún pípẹ́. Lára àwọn míì tó ń fẹ́ ìyapa Yorùbá àti Ìgbò kúrò lára Nàìjíríà ni olóyè Sundayigboho Adéyẹmọ tó pariwo ọ̀rọ̀ náà fún ọ̀pọ̀ ọdún, pàápàá lásìkò ìjọba ààrẹ àná Muhammadu Buhari. Ìgbòho ti ń ṣe àtìlẹ́yìn fún ìjọba Bọ́lá Ahmed Tinubu báyìí lẹ́yìn tí Tinubu tó yọ okùn ọ̀daràn tí wọ́n wá kúrò lọ́rùn rẹ̀. Ẹlòmíì tó tún pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ìní ọ̀mọ̀wé Káyọ̀dé Ẹmọlà tó sọ wípé ẹ̀yà Ìgbò àti Yorùbá ó lè kúrò lára Nàìjíríà láì jagun gẹ́gẹ́ bó ṣe wáyé ní Yugoslavia lọ́pọ̀ ọdún sẹ́yìn. Ẹni tó sojú ẹ̀yà Ìgbò níbi ìpàdé ọ̀hún, Mazi Tony Inwisi tó jẹ́ alága àjọ Igbo Global Network, ó mà sọ pé fún ọ̀pọ̀ ọdún ó ní wọ́n ti ń yọ owó àwọn Ìgbò kúrò láwo Nàìjíríà, àsìkò sì ti tó fún àwọn láti lọ o. Àwọn míì tó tún wà níbẹ̀ lórúkọ àwọn Ìgbò ni Mazi Emmanuel Kanu àti Mazi Ozitadima Igenu, tí wọ́n ní àwọn kò ní fi ọ̀rọ̀ náà ṣe ìjà tàbí jàgídíjàgan rárá o, àmọ́ lílọ àwọn kúrò lára Nàìjíríà ó gbọ́dọ̀ di ṣíṣẹ láìpẹ́ láì jìnnà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Elédùmarè yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o, àmín.